Africa Content TV. Àtàtàrí méje epe tí ò lè bá láwò náà fẹ́ fi wáṣẹ́. Àbínú ẹni mú rí ẹ̀kẹ́tẹ́ àtàtàrí méje epe tí ò lè bá láwò náà fẹ́ fi wáṣẹ́. Wọ́n mú rí ọ̀ká kan àtàtàrí méje. Epe tí ò lè bá láwò náà fẹ́ fi wáṣẹ́. Ọkọ ìyàwó bọ́ bọ́mọ láyà. Malaya, èèyàn bí ìyá tó bí ẹ̀ṣá ló yẹ kó jẹ́. Ìgbà kan sọ nígbà kan, àwọn òṣùpá mélòó lámà, àwọn òṣùpá wọ lọ́wọ́lọ́wọ́, mo wájọ́ yẹ wá pé òṣùpá bá ìdí lọ́dọ̀ pé kárìn dàpọ̀, ìyá ló ń yọ ní lóhùn tó bá lè mọ̀ ìgbẹ́ làwọn ọmọ tó lọ́wọ́ àbẹ́ ìgbẹ́ ìdílé àwọn ọmọ tó lọ́ sí wálé ìgbàlè torí kò bọ̀ bàbá mi lójú lẹ́sẹ̀ ìdílé lọ orí lórí ìtumọ̀ láyà lọ́sà àti wípé ẹ̀yìn ìdílé àwọn ìṣẹ̀lẹ̀ òwúrọ̀ àti ayé ilẹ̀ ní mo rò lẹ́yẹ bàbá wọn. Àdìgbò sẹ́yìn ìgbà tí dé ìgbà tí dé ìgbà tí dé ìgbà tẹ̀lé òwò ni wọn. Àwọn ayé ló sọ ìfọ̀kà lọ́dọ̀ lóde kúrú. Wọ́n wá dé wọ́n lọ́dọ̀ bí kí n lọ́ wá kiri. Àwọn ìdílé ìfọ̀ àmàbí èsì lọ́wọ́. Àwọn àgbàlagbà àmàbí kọ́ lọ́wọ́. Aṣíwájú wa wò ló dá. Aṣíwájú wa wọ́n tó ká ní ọ̀bẹ wa kò ní aṣíwájú wa yòó. Kábíyèsí ti sọ àtúbẹ̀ kò sí náà ṣe sí. Ìwọ́n dábẹ́ fún. Sọ́ọ̀lì.